ẹ̀yin tèmi ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin Propphet Taiwo Ojo àti Pastor Gabriel ti Agbaala Gabriel. Pastor Daniel kẹgbẹ́ fún àṣà kẹgbẹ́ fún àṣà ẹ̀rọ àṣà yóò dá fún ìṣà ẹ̀rọ wọn náà ojú òní tì. lẹ́yìn wọlé bàbá mi sẹ́yìn náà. Ọlọ́run ò tí ì bẹ̀rẹ̀ ìyanu rẹ láyé bàbá Taiwo Ojo ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ ìyanu rẹ kó tó di máàtì kí jẹ́ẹ̀tì wọlé fún bàbá mi. Bàbá mi Taiwo Ojo ti ṣe léyìí. Ẹ wá wọlé síbi ni. Ẹ̀mí àwọn wòlíì. Pẹ́sàsì o. Ẹ̀mí àwọn wòlíì. Bàbá Taiwo Ojo. Ẹ ní dààmú. Bàbá Taiwo Ojo. Ẹ ní fòrò. Bàbá Taiwo Ojo. Ẹ ní wọlé. Bàbá Taiwo Ojo. Ẹ máa ga sí o. Ọlọ́run ayérayé o. Ẹ̀mí àwọn wòlíì. Ó kọjá bẹ́ẹ̀. Ó kọjá bẹ́ẹ̀. Gbàngbẹ́ta. Bàbá mi o. Mọ́tò 100 million. Bàbá o. Ìyàtọ̀. Wọ́n fi mọ́tò gbé mọ́tò wá. Wọ́n fi mọ́tò gbé mọ́tò wá. Bàbá Taiwo Ojo ẹ̀ ní dààmú. Irú àmì wo ló ń ṣe yìí? Ẹ̀ ní dààmú. Ọlọ́run tó pè yín kò ní fi yín lẹ̀. Ọlọ́run tó pè yín kò ní fi yín lẹ̀. Ẹ̀yin ẹ ní bùkátà tó pọ̀ gan-an ṣùgbọ́n nínú bùkátà yín ẹ wá fa ilé ìjáde. Ojú ò ní tì yín. Ojú ò ní tì yín. Ayé àwọn ọ̀tá yín máa bàjẹ́. Àwọn ọ̀tá yín ò ní ní ayọ̀. Àwọn ọ̀tá yín ò ní rí dùnnú. Ìbànújẹ́ máa wọlé àwọn ọ̀tá yín. Bàbá mi Taiwo Ojo. Gbogbo tó ń dùn mọ́ yín nínú kò ní di ìkorò lójijì. Gbogbo ń tẹ̀ ń wò tó mú ayọ̀ wá fún ọkàn yín kò ní di ẹkún lójijì. Bàbá mi májẹ̀mú àánú. Májẹ̀mú àánú yẹn kò ní kú òun. Bàbá mi ẹ di wòlíì fún ìrandíran. Ìrandíran thousands of years tó ń bọ̀. Orúkọ yín ò ní parẹ́. Iná inú yín ò ní kú o. Ibi wọ́n bá yín sojú ìrànlọ́wọ́ mọ́ kò ní já o. Bàbá mi Taiwo Ojo kò ní já o. Bàbá mi Taiwo Ojo kò ní já o. Bàbá mi Taiwo Ojo kò ní já o. Ọlọ́run máa san fún yín o. Ọlọ́run máa san fún yín o. Ní ọ̀nà tẹ́ ẹ lérò ọ̀run máa san o. In the name of Jesus. Jọ́ọ̀nù. Bàbá mi. Ó lójú ni. Fẹ́sọ̀sì. Ó yà á lẹ́nu dádì. Fẹ́sọ̀sì. Kábíyèsí bàbá. Níbo ló kójú rẹ? Bàbá mi ọwọ́ bẹ́ẹ̀ bàbá mi. Bàbá mi kọ́ kí bàbá mi. Bàbá mi kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó ti ń gbàdúrà látàárọ̀. Wọ́n gbàdúrà ní Olúwa mi. Bàbá mi kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Rí mọ́tò mi. GM tó rí ní. Alálàní. Alábọ̀rí ni wọ́n ń pè é. Bá mi, bóyá pàṣẹ tẹ̀ ní abẹ́ ẹ̀ mọ̀. Gbọ́dọ̀ mọ̀ mọ̀. Bóyá pàṣẹ tẹ̀ ní abẹ́ ẹ̀ mọ̀.
Bàbá lè ṣe pranki. Olúwa mẹ́lẹ̀ ṣe pranki orí ni. Reality. Ẹ máa ṣí ẹ̀ gan. Ẹ wá máa sọ pé bàbá Taiwo Ojo Ọlọ́run máa san. Ẹ máa ní bàbá Taiwo Ojo Ọlọ́run máa san. Ẹ máa rọ̀jò àdúrà lé wọn lórí. Ẹ máa ṣí ẹ̀ kájá lọ lọ́wọ́. Ẹ já lọ, ẹ lọ gbé mọ́tò. Ẹ kọ́ ẹ já lọ. Ẹ lọ sá. Bàbá o. Bàbá o. Bàbá o. Ẹ dé. Ẹ dé. Kíni? Ẹ dìde. Ẹ ní wálé. 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 Ẹ ní jàre. Ẹ sì dáadáa ni. Ẹ sì dáadáa ni. Ẹ sì dáadáa ni. Thank you, sir. Gbogbo àwọn ọmọ yìí wọ́n máa dókè. Yọ̀rọ̀ ìgbàlọ́. Ẹ dé jàre. Ẹ dé jàre. This is huge. This is too much. This is too much. Wọ́n ti pọ̀ jù. Yọ̀rọ̀. Wọ́n ti pọ̀ jù sọ́mọ̀ lánàá. Yọ̀rọ̀ Alani. Ẹ dé jàre. Ọba mi ṣe. Ẹ tọ́ bá káwọn yẹn. Ojú ò ní tì yín. Ọlọ́run ó yà yín lẹ́nu. 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 Ẹ̀mí mímọ́ yóò tì yín. Ọwọ́ Ọlọ́run ó tì yín. Ẹ̀mí mímọ́ tì yín. Ẹ máa ga ni. Ẹ ní wálẹ̀. Ẹ sáwọ́ ní yọ̀. Ẹ ní yóò. Jésù Olúwa wa. Lórúkọ Jésù. Ẹ máa ń sẹ́yìn ọ̀sẹ̀ lọ ni. Ẹ máa ń sẹ́yìn ọ̀sẹ̀ lọ. Ẹ dé jàre. Ok, lẹ́yìn 72 hours kéde kí gbogbo ẹ̀ ni wọ́n ń lò. Tẹ́ bá ń ṣe sáfìsì bẹ́ẹ̀ yẹ tí ẹ̀ ráwọn èèyàn kó tẹ́ di 11 ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó jórí ọ̀fẹ́ ní téèyàn jèrè ọkàn fọlọ́ ni wọ́n sọ nípa ìjẹ́. Tí ẹ bá dẹ̀ rí bẹ́ẹ̀ ilé ìbálò tí yẹn lọ wọ́n tètè kó yẹn wá Sunday service. Gbogbo àwọn tó rí ìtúsílẹ̀ yẹn inú tí wọ́n náà ò dùn àwọn náà jẹ́ ẹ̀rí fún àwọn ayé àwọn kan ní eré pé sí téèyàn fẹ́ dání bí ó ṣe ti gbogbo èèyàn jọ ní bí ó ṣe tọ́lọ́ ń jèrè ojú òní tí yẹn. Ele wa mọ́tò báyìí náà. Ó lọ mọ́tò náà. Baba Taiwo Ojo, Baba me. Please celebrate him for me. Please.